ẹ máa pé súnà ló lè ṣe o. Súnà ló lè ṣe. ẹ máa pé súnà ló lè ṣe. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala rasulil alamin wa ala alihi wa sahbihi al-mayamin. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Adáwọ̀kọ́ fún Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ tí ó pọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Ọba tí ó ṣọ́ ẹnìkọ̀ọ̀kan wa di dédé àsìkò yìí, Ọlọ́run ọba náà ni a dá ọpẹ́ fún. Ọba tí ó ṣe oore èyí tí kò ṣe fi owó rà fún ẹnìkọ̀ọ̀kan wa, oore tí ò ṣe fi agbára jágbà, oore tí ò sì ṣe fi ìran, tí ò ṣe fi nípinnu rẹ̀, tí ó ṣe fẹ́ nìkọ̀ọ̀kan wa. Òun náà ni oore ìjẹ́ mùsùlùmí. Àbẹ̀ Ọlọ́run ọba azza wa jalla padà sí àìdá, kọ́lọ́run ọba kó má fi ṣe àdánwò fún ẹnìkọ̀ọ̀kan wa. Kọ́lọ́run ọba kí ó jọ kó jẹ́ ká tán lórí ẹ̀sìn Islam yìí. Ohun tí wọ́n ń jẹ́ kí ẹ̀sìn Islam náà kó jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ọba Allah, òun náà ni ìṣe nítẹ̀lé bó ṣe fi rán Ànábì rẹ̀. Kọ́lọ́run ọba Ẹlẹ́dàá wa kó dákun kó má ṣe wá lọ́kàn lára àwọn ẹni tí wọ́n máa ṣe ẹ̀sìn lórí ìfẹ́ inú wọn, tí wọ́n ò ní fi jọ ìlànà Ànábì tí wọ́n fi rán sí gbogbo àgbáńláyé. Àrùsí Ọlọ́run ọba lálẹ́ ní fa ọ̀rọ̀ gùn. Mo ní àwọn gbólóhùn méjì mẹ́ta èyí tí yóò wù mí kí a jọ fi òye gbé, ká sì fi ẹ̀mí òdodo kí a fi gbé yẹ̀wò èyí tí a fẹ́ bára wa sọ. Alákọ̀ọ́kọ́ ni pé ká lọ mọ̀ wípé Ọlọ́run bá wa azza wa jalla kò fi nǹkan kan lẹ̀ ní nǹkan tí ó jẹ́ ká ṣoríire, yálà lórí ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé wa ni àbí lórí àlámọ̀rí ẹ̀sìn wa ni, èyí tó ṣe ń pé Ọlọ́run bá wá ti ṣàlàyé rẹ̀ fún wa nínú al-Qur'an. Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ti já mọ̀ pé ma faratna fil kitabi min shay. Ọlọ́run bá láàní àfin kankan lẹ̀ o nínú tírà alápọ̀nlé èyí tó ṣe ń pé a ti ṣàlàyé fún ẹ̀yin ọmọ èdè ènìyàn. Gbogbo nǹkan tí ó mú wa là, yálà ó lè máa jọ́rọ̀ ajé àmùṣẹ́mí ayé wa ni àbí ọ̀rọ̀ ẹ̀sìn wa, Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ti ṣàlàyé fún wa ọ̀nà tá gbà tá fi ní sórí ibú. Kọ́lọ́run bá Ẹlẹ́dàá wa kó má jẹ́ kí a ṣe orí ibú. Kódà títí dé bí àwọn fanfa irú èyí tí ń ṣẹlẹ̀ ní àsìkò táwa yìí tá fẹ́ mẹ́nu bà níwọ̀n báyìí, ẹ̀rí pé Ọlọ́run bá tó ti ṣàlàyé fún wa nípa ọ̀nà àbáyọ lórí rẹ̀ náà. Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ń sọ fún wa nínú al-Qur'an suratul Nisa 59 aya 59. Ọlọ́run bá Ẹlẹ́dàá wa ní fa in tanaza'tum fi shay'in farudduhu ila Allahi wa rasulihi. Ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ti ń ṣe fanfa lórí àwọn nǹkan kan lórí àlámọ̀rí ẹ̀sìn yín, ẹ dá padà sọ́dọ̀ Ọlọ́run bá Allah àti lọ́dọ̀ òjíṣẹ́ rẹ̀. So eléyìí náà ni ọ̀nà àbáyọ èyí tí ò fi ní jẹ́ kí èèyàn kábàámọ̀. Torí pé ńgbà míì téèyàn bá lóun fẹ́ jà fún òdodo tí ò bá jà bó ṣe yẹ kó jà á, kì bá jẹ́ pé òdodo náà ní jà fún, ó lè padà dẹni tí ò ní já láre níwájú Ọlọ́run bá Allah látara wípé kí ni o, ìfànfà tí ń ṣẹlẹ̀ kò gba ọ̀nà tí Ọlọ́run bá Allah ní ká gbà ká fi yanjú rẹ̀, kò gba ọ̀nà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala júwe fún wa kátọ̀ tí ń ṣe ọ̀nà Nábì láti fi yanjú rẹ̀. Òǹtàn wa máa já sí pé ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá tán sọ wípé àáyá lòun fẹ́ tójú ọmọ òun ṣe ló bá fọ́ ojú ọmọ. Lódodo lásìkò táwa yá mọ̀ pé oríṣiríṣi fìtínà náà ní ṣẹlẹ̀. Fìtínà pé kó jẹ́ pé oríṣiríṣi ẹ̀dá náà ni ó máa dá sí ọ̀rọ̀ ẹ̀sìn, èyí tó sì jẹ́ pé àwọn ẹni tí ń dá sí lásìkò táwa yìí níṣẹ̀mí tá ń lò lọ yìí, àwọn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ tí ń dá sí wọ́n pọ̀ ju àwọn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ lọ. Eléyìí náà kò wá yẹ kó jọ wá lójú lára wípé tá a bá ṣáà ti ń fa nǹkan ká dá a padà sọ́dọ̀ Ọlọ́run àti Ànábì. Eléyìí náà tún jẹyọ náà àlàyé ń bẹ. Èyí ló fà á tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam sọ fún hadith níbẹ̀ ní Sahih Bukhari, hadith tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn alamatu sa'a, àwọn ohun tí ó padà ṣẹlẹ̀ ńgbẹ̀yìn ayé yìí. Insha Allah bá ní inna bayna yada sa'ati al-ayyama yanzilu fi al-jahl. Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn àpẹẹrẹ àmì ohun tá fi mọ̀ pé òpin ayé yìí ti ń súnmọ́ òun náà ni pé kí ni o, àìmọ̀kan yóò pọ̀,
àìmọ̀kan pọ̀ gidigidi gan àwọn èèyàn ò ní níkàkún láti lọ wá mọ̀ fún ẹ̀sìn Ọlọ́run bá Allah á jẹ́ àmú á dáadáa làwọn èèyàn máa léka àìmọ̀kan pọ̀ gidigidi wa yurfa'u fi al-ilm ẹ wá rí nǹkan tó jẹ́ ìmọ̀ ẹ̀sìn yìí yóò jẹ́ nǹkan tí wọ́n ti ká kó ńlẹ̀ wa yakthuru fi al-haruj ohun tí ó wà á máa pọ̀ nínú àwọn àmì ìgbẹ̀yìn ayé lásìkò náà ní kí ni al-haruj kí ni ìtumọ̀ al-haruj náà ní al-qatl ìtàjẹ̀sílẹ̀ ó pọ̀ lọ́tún lósì níwájú lẹ́yìn tá bá wo ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam yìí á rí pé nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ń sìn báyìí nǹkan yẹn ti ń ṣẹlẹ̀ ń sìn báyìí so nínú àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ láwùjọ wa tó ṣe ń pé à ń gbẹ̀ngbẹ́ à ń ràn kàn lọ́dọ̀ gbogbo mùsùlùmí wípé ká dìde ká gbógun tì ká lé dànù láwùjọ wa òun náà ní wípé kí ni o nígbà tí àwọn ìgbà tí ìbàjẹ́ tó bá ti ń jẹyọ olórí àwọn ìbàjẹ́ tí ó wá máa jẹyọ tó lè bí ìbínú Ọlọ́run bá Allah fún wa òun náà ni ìbàjẹ́ àwọn oríṣiríṣi nǹkan tí ò sí lára ẹ̀sìn Islam ẹ̀sìn wa èyí tó ṣe yín pé ń ṣẹlẹ̀ èyí tó ṣe yín pé yálà yóò máa ṣẹlẹ̀ látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ kèfèrí sí Islam ni àbí tí ó máa ṣẹlẹ̀ lára àwọn tó ṣe yín pé kí ni o àwọn náà ń pe àkèmọ́ra pé mùsùlùmí làwọn ẹ wá rí àwọn ìṣẹ̀lẹ̀ yìí tó yẹ kí gbogbo mùsùlùmí kí wọ́n dìde kí wọ́n kojú rẹ̀ kí wọ́n gbógun tì ìmà ń bà nínú jẹ́ wípé a máa rí nínú àwọn tó jẹ́ mùsùlùmí wọ́n lè já àwọn tó ṣe yín pé wọ́n jó lóyè ńláńlá náà ẹ̀sìn gan tó ṣe yín pé wọn ò ní níkàkún wọn ò ní kàkún wọn ò ní mójútó pé ogun ń ja àwọn mùsùlùmí àbí ja ẹ̀sìn Ọlọ́run bá látọ̀dọ̀ àwọn kèfèrí kí wọ́n dìde tó sì jẹ́ pé nínú àwọn òròyìn tọ́lọ́run bá aláàfin ròyìn wa òun náà ni pé kuntum khayra ummatin ukhrijat linnas Ọlọ́run bá aláàní ẹ̀yin lẹ dáa jùlọ nínú àwọn àlùmọ́ o amú yín jáde fáwọn èèyàn ni o fáwọn àlùmọ́ tó kù ta'muruna bil ma'rufi wa tanhauna 'anil munkar Ọlọ́run bá aláàní amú yín jáde fáwọn àlùmọ́ tó kù tẹ́ máa pa àwọn èèyàn láṣẹ dáadáa tẹ́sì máa kọ ìbàjẹ́ fún àwọn èèyàn ẹ̀rí wa tu'minuna billah tẹ́sì máa ní ìgbàgbọ́ ẹ máa bẹ lórí ìgbàgbọ́ òdodo ó wá bà nínú jẹ́ pé àwa tá a jẹ́ mùsùlùmí tọ́lọ́run bá fi ìròyìn ẹwà ìròyìn tó dáa tó ṣe yín pé irú rẹ̀ ò sí fún àlùmọ́ kan yìí ìròyìn báyìí àwa gangan ló ṣe yín pé a kúrò níbi tọ́lọ́run bá subhanahu wa ta'ala fi adó sí fàpẹẹrẹ ká wo àwọn ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láwọn ẹnujọ́ mẹ́ta yìí tarákùnrin kan jáde tó sun al-Qur'an subhanallah a máa rí nínú àwọn tí wọ́n jẹ́ abẹnugan àwọn olóyìn ńláńlá ńlẹ̀ yóò bá wa yìí kí wọ́n dìde ní pé nǹkan tarákùnrin yìí ṣe ọ̀rọ̀ ká mú àdá àbí ká gbébọn àbí nǹkan kankan là ń sọ ká gbé ìgbésẹ̀ tó tọ́ lábẹ́ òfin ara àwọn olóyè tó pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ yóò bá yìí àwọn àṣírí àwọn mufti àwọn mùdírù àwọn ṣéèkì àwọn àsátìzà wa rẹpẹtẹ tó yìí jẹ́ pé nǹkan yìí lọ bẹ́ẹ̀ ó wá dàbí ká sọ wípé kò sí Islam àbí kò sí mùsùlùmí nílẹ̀ Yorùbá ó sì lọ bẹ́ẹ̀ ká wá wo àwọn ohun ìdàkejì tó ń ṣẹlẹ̀ tó tún yẹ kí gbogbo wa ká dìde gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe sọ bọ́lọ́run bá ṣe ròyìn wa kuntum khayra ummatin àwa la dáa jùlọ ní àlùmọ́ ta'muruna bil ma'ruf a máa pàṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ sì máa kọ ìbàjẹ́ a tún rí àwọn ìbàjẹ́ míì tó ṣe yín pé ìbàjẹ́ yóò ṣẹ̀ṣẹ̀ máa ṣẹlẹ̀ àwọn àfáà kan náà ti ń kọ́ látàná kódà náà àwọn àfáà tí wọ́n dìde lénìí tí wọ́n wá ń gbógun ti àwọn tí wọ́n ń kọ̀ bàjẹ́ yìí àwọn náà ti kọ́kọ́ kọ àwọn ìbàjẹ́ yìí síwájú òun náà ni ọ̀rọ̀ tí kan náà àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ wa ńlẹ̀ Yorùbá tí wọ́n sọ nípa wípé kí ni o àwọn jàmáà kan tí wọ́n jẹ́ jàmáàtù Teblig wípé ohun tí wọ́n ń bẹ lórí rẹ̀ àdádálẹ̀ ni ó ṣe ní léèmà wípé bọ́rọ̀ tó ní Kùránì ṣe lọ tarákùnrin tó sun Kùránì táàrí èèyàn kankan jáde kí wọ́n kojú rẹ̀ kí wọ́n ní ohun tó ṣe yóò dá tòun ti pé kí n ṣe mùsùlùmí ìjà yóò tún dùn jà lọ́dọ̀ ìjọba bí ẹ má dájá ẹ̀sìn lẹ̀ báwo ló ṣe máa tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn tó sì nígbàgbọ́ nù kan yẹn tó ṣe ń kó súnmọ́ ká tètè ṣe kí ni o ká tètè rí yanni àtìlẹ́yìn ìjọba lórí ọ̀rọ̀ yìí torí pé ó lè bí nǹkan ńlá àmàrí èèyàn jáde ká wá wo ìdàkejì ohun tó ṣẹlẹ̀ tó ṣe ń pé a rí nù àwọn èèyàn tó ṣe ń pé wọ́n ń ṣàlàyé nípa àwọn jàmáà kan pé Teblig yìí àdádálẹ̀ ni ẹ wá wo báwa mùsùlùmí ṣe tú jáde ẹ wo bá a ṣe tú jáde bíi ká sọ wípé kèfèrí òun lẹni tí ń ṣàlàyé nǹkan fún wa àbí ká sọ wípé ẹni tó ṣe ń pa ti ní sínú tẹ́lẹ̀ bí tó a ti ń wá tó bá ti fi lè sọ nǹkan kan báyìí ó dáhàn kò yẹ kó rí báyìí wàláhì kò yẹ kó rí báyìí so èyí ló fà á tó fi jẹ́ pé nínú àwọn àfáà wa tí wọ́n jáde tí wọ́n gbógun ti àwọn àfáà wa tí wọ́n ń pe àkíyèsí lórí ọ̀rọ̀ àwọn jamaatu Teblig
àti àwọn tí wọ́n jẹ́ ikhwani yìí ẹ̀rí nínú àwọn àfáà wa táwa mọ̀ nípìnlẹ̀ tí wọ́n gbógun tì wọ́n tó yẹ pé kódà ahọ́n tó le ni wọ́n fi sọ̀rọ̀ wọn òun náà ni àfáà wa Zikrullahi Shaafi'H kọ́lọ́mù bá aláà kó bá wa ṣe àlékún dáadáa àwọn bàbá wa yẹn ń bẹ lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó bá wa ṣe wọn kù lórí dáadáa kó sì jẹ́ kí wọ́n tán lórí dáadáa so at least pọ́pọ̀lọpọ̀ bá tiẹ̀ gbà wọ́n láàfáà ẹ̀rí á ṣe àgbà wọn bàbá wa so eléyìí ń jẹ́ èsì ọ̀rọ̀ fún àwa tó ṣe yín pé àìmọ̀ bó ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ nú ẹ̀sìn so tá bá rí àgbàlagbà kan tó ṣe yín pé bóyá ibi tí wọ́n fi sí ó kù díẹ̀ káàtó tí kì í ṣe olùmọ̀ ẹ̀sìn gan ó níbi Islam ṣe fẹ́ bá sọ̀rọ̀ kámẹ́ tẹ̀ tí wàá sọ ẹni tó ṣe yín pé kò fẹ́ẹ̀ síbi tó ní kálukú tí ò níbi tí ń gbìyànjú sí téèyàn bá kù síbi tó púpọ̀ káàtó àmọ́ pó kù síbẹ̀ so kò sì sí láì fi ká la ahọ́n líle ńgbà míì náà ṣùgbọ́n kó má jẹ́ pé ahọ́n líle tá à ń lò aláìmọ̀kan ni yóò máa wá lò débi pé yóò máa bí ká máa sọ̀rọ̀ yàn bí ká tẹ̀wọ́ pé ní ò jámọ̀ nǹkankan so nínú àwọn tí ó ṣe yín kí wọ́n gbógun ti ìbàjẹ́ bídíà nípìnlẹ̀ pàápàá jùlọ bídíà àwọn Jama'atu Teblig òun náà ni àwọn àfáwà Zikrullahi Shaafi'H wà níhun táwa mọ̀ nípìnlẹ̀ so èyí ló fa tí wọ́n fi taari àwọn ìbéèrè kan sí àwọn àfáwà yìí Sheikh wa Zikrullahi Shaafi'H mo fẹ́ taari àwọn ìbéèrè kan sí wọn tí ó sì dùn mọ́ mi nínú kí wọ́n máa wo tọmọ kékeré wa àbí ta aláìmọ̀kan wa kó ṣe yín pé wọ́n ní wọn ò ní dá wa lóhùn béèrè wa torí pé láti ọ̀dọ̀ àwọn ẹni tó lóore jù wá lọ látàrí ànábì sallallahu alaihi wasallam náà ni àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti máa ń bi àfáà léèrè àwọn sọ̀hábí a máa bi ànábì léèrè nípa nǹkan tí wọ́n bá mọ̀ àbí nípa nǹkan tó ṣe yín pé wọ́n mọ̀ gbẹ́tọ̀ ìdí ànábì sallallahu alaihi wasallam ẹ máa ń ṣe báyìí tẹ́lẹ̀ ilé ìtẹ́ ṣe strange sí wa ẹ dákun ẹ ṣàlàyé fún wa bí irúgbà tí ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ṣe sọ̀lá fún àwọn sọ̀hábí tó ṣe yín pé wọ́n ṣe mistake lórí sọ̀lá tí wọ́n ṣe fún àwọn sọ̀hábà ẹ rí i pé arínú àwọn sọ̀hábà tó ṣe yín pé wọ́n ń sọ yékèrè òjíṣẹ́ Ọlọ́run ọba ṣètò wáàyù ti sọ̀kalẹ̀ tó jẹ́ ká mọ̀ yé pé bá ṣe máa kírun nísìnyí rèé ni àbí àṣìṣe lẹ́ṣe ẹ rí i pé wọ́n bi ànábì sallallahu alaihi wasallam léèrè nípa nǹkan tó ṣe yín pé wọ́n mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ọba kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣe eléyìí strange sọ wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run ọba ẹni tó lóore jùlọ nínú gbogbo ẹ̀dá kò ságídí kò sọ̀rọ̀ ń sọ pé tọ̀ bá bá tiẹ̀ ṣàṣìṣe náà ńkọ́ àwa la sọ báyìí lánàá lé ní tá a bá sọ báyìí lé ní tàtà ní bí wá ń ṣe Ọlọ́run bá aláà ṣàlàyé bí kíni àṣìṣe lélẹ̀ ṣèyí náà ni ó fà á tí ń fi máa fi ti ìbéèrè sọ́dọ̀ àwọn Sheikh wa Zikrullahi Shaafi'H nípa wípé láwọn ọdún kan tó ti lọ sẹ́yìn ẹ̀ ń sọ àwọn ọ̀rọ̀ kan ní NTA Channel 10 ní Tẹ́jú Oṣó lórí mímbàrí kódà tọ́pìkì tẹ́ mú lọ náà tọ́pìkì òun náà ni tọ́pìkì nípa Jama'atu Teblig ẹ wá ń sọ lọ́dún náà lọ́hùn ọ̀rọ̀ tí mò ń sọ yìí sà mo ní nígbà lérò pé bí n bá ṣe ń sọ mo fẹ́ máa búra kí tó bá jẹ́ pé irọ́ la fi ni mo fi pa àbí pé tẹ́ ẹ bá máa sọ̀rọ̀ lórí ẹ̀ pé bóyá kí búra wà láàrin rẹ̀ wọn pé kò bá ẹ̀kọ́ mu torí pé ohun tá a mọ̀ ní pé ẹ lè parọ́ tẹ́ ẹ̀ bá yá gbàgbé ló kù irú nǹkan báyìí òun á tún wá ń ṣe ohun tó ṣe yín pé ẹ bá tiẹ̀ gbàgbé bí n ṣe fẹ́ sọ yìí inshallah ẹ rántí so tẹ́ ẹ̀ ń sọ lọ́jọ́ náà lọ́hùn lórí mímbàr wípé àwọn Jama'atu Teblig yìí káwọn èèyàn jìnnà sí wọn látara pé kí ni aládàádálẹ̀ ni wọn kódà kì í ṣe pé yẹn nìkan lẹ sọ ẹ sọ débi pé nínú àwọn Jama'atu Teblig tó jáde lọ jáde kó tó dé ó nínú àwọn ọmọ Yíbò tí wọ́n jọ ń gbé tó ti fún ìyàwó rẹ̀ lóyún tó fún ìyàwó Jama'atu Teblig yìí tó fún un lóyún nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ lọ́dún náà lọ́wọ́ ni Sheikh bákan náà nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ ìbéèrè alákọ̀ọ́kọ́ lélẹ́yìí o ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ẹ tún sọ̀rọ̀ nípa Jama'atu Teblig kan èyí tó ṣe ń pé ọkọ rẹ̀ lọ jáde náà ni Teblig yìí lọ jáde ni tíyàwó rẹ̀ wá ń rọbí ìyàwó rẹ̀ ń rọbí tó ṣe yín pé àwọn tí wọ́n jẹ́ àwọn ará ilé ni wọ́n sáré wá pè yín pé àwọn tí wọ́n jẹ́ ará yín kan o ìyàwó rẹ̀ ń rọbí lọ́wọ́ báyìí ó ti kiri lọ débi pé ń sọ lọ́dún náà lọ́hùn pé àwọn èèyàn lérò pé kankan náà ni wá ni wọ́n ṣe wá pè yín ni wọ́n ṣe wá pè àwọn jọ̀mọ́ yín pé wọ́n wá pè wá o pé àwọn èèyàn lérò pé kankan náà ni wá ni. bákan náà nínú àwọn ààyè tẹ́ ẹ ti fẹ́ nu tẹ́ ẹ ti bu ẹnu àtẹ́lu àwọn Jama'atu Teblig yìí rí dáadáa tẹ́ ẹ ti sọ̀rọ̀ ń pa wọn dáadáa
òun náà ní pé ẹ sọ pé kódà nígbà tẹ́ ń kẹ́kọ̀ọ́ àwọn àáfàá máa ṣàlàyé fún yín ní tírà táwọn àáfàá ń ṣàlàyé fún yín nípa pé àwọn jàmáà yìí o kódà àwọn apá kan àwọn àáfàá gbà pé kèfèrí ni wọ́n tẹ́ sọ bẹ́ẹ̀ gbogbo àwọn ohun tá à ń sọ yìí mo gbà wípé báwa ṣe gbà pé ẹ lè parọ́ lórí ìbéèrè tá à ń béèrè yìí ó yẹ kéèyàn náà mọ̀ pa lè parọ́ torí pé kò sí nǹkan tá a fẹ́ gbà ń bẹ̀ ohun tó sì lẹ́rìí ni kódà mo nínú àwọn ẹni tó ṣe yín pé wọ́n wà nínú jàmáà TMC tó ṣe yín pé nínú wọn sì wà láyé báyìí tó lè jẹ́rìí ohun tí mo ń sọ yìí audio kan bẹ́ meeting to play tí ó máa jẹ́ ìjẹ́rìí gbé pé àwọn ọgbà kan wà tó ṣe yín pé ẹ̀ ń takò àwọn jàmáà yìí lójú méjèèjì tẹ́ ń takò àwọn jàmáà tó Teblig yìí pẹ̀lú ahọ́n tó le nínú àwọn ọ̀nà tẹ́ fi takò wọn òun náà ni pé ẹni tíyàwó rẹ̀ tó lóyún sínú wọn tó lọ jáde ṣé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí Sheikh ṣé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ nígbà yẹn wáàyú kan ti sọ̀kalẹ̀ tó wá ń jẹ́ ó já sí pé tọ̀ àwọn jàmáà yìí ò rí bẹ́ẹ̀ mọ́ afẹ́kẹ́ jáde kẹ́ ṣàlàyé fáráyé ẹ má wo pé àwa tá à ń béèrè akéré sí yín àwa fẹ́ mọ̀ òdodo ni ẹ̀rí ohun tẹ́ ń sọ yìí a fẹ́ mọ̀ òdodo bẹ́ẹ̀ ni so ẹ̀mí tá a sì fẹ́ jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀jọ́ àbáwọn tí wọ́n pé wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà tẹ́ ń rìn tá a fẹ́ fi jẹ́ kí wọ́n gbọ́ yé òun náà ni pé ẹ̀mí pé gbogbo wa ń wo òdodo so ṣé wáàyú kan ti sọ̀kalẹ̀ tó ń tọ́ka sí pé àwọn jàmáà yìí o ohun tí mo sọ ń pa wọ́n gbà yẹn àbí ohun tá a kọ́ ń pa wọ́n gbà yẹn o àti rí wáàyú tó sọ̀kalẹ̀ mọ́lákò Jibril tí wàá ṣàlàyé fànàbí àbí nǹkan kan ṣá tá a fi mọ̀ wípé àwọn jàmáà yìí ò rí bẹ́ẹ̀ mọ́ because àwọn bàbá wa ńlẹ̀ yóò bá yẹn àgbàlagbà náà lẹ̀ máa ń pò wípé ajá tó rí ilé náà tó ń jùrù tó wá rí ní lẹ́ni tó ń gbó ó yẹ ká mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni ó yẹ ká mọ̀ pé nǹkan kan ń ṣẹlẹ̀ ni so ẹ dákun torí tọ́lọ́wọ́n bá ìbéèrè mi méjì yìí ń fẹ́ kí àwọn Sheikh wa kí wọ́n bá wa dáhùn rẹ̀ sàwọn Jama'atu Teblig àná tẹ́ ẹ sọ wípé ó jáde lọ jáde ìyàwó rẹ̀ ń bẹ nínú oyún ẹ̀rí oyún ìwáàrè ọmọ Ìgbò ló fún ìyàwó rẹ̀ lóyún ìlànà téèyàn ń rìn tírù nǹkan báyìí fi ń ṣẹlẹ̀ sára alẹ́ ẹ̀ tóun ti bí Islam ṣe ní ká mójú tára alẹ́ wa tọ́lọ́wọ́n bá aláàní ká mójú tára alẹ́ pé yá ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikumun nar kẹ̀yìn tẹ́ jólùgbàgbọ́ òdodo ẹ mójú tó ra yín àtàwọn ará alẹ́ yín kúrò níbi náà tábà wá rí mùsùlùmí tó pa ìyàwó tì tó pa ọmọ tì tó lóun lọ jíṣẹ́ tọlọ́run ọba ká lọ jíṣẹ́ Ọlọ́run nǹkan dáadáa ni ká jíṣẹ́ Ọlọ́run kọ́ làwọn àfáà ń sọ pé kò dáa torí pé nínú àwọn ìmọ̀ ohun tó ń jẹ́ fìtínà láwùjọ tá a wà yìí lásìkò tá a wà yìí òun ni pé àwọn èèyàn ń ràn tó mọ́ ọ̀rọ̀ ẹni tí bá ń sọ òdodo wọn ò mú àbọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ láti fi gbá gbogbo òdodo tí bá ń sọ dànù pé àyètú gbọ́ o wọ́n tún ní kéèyàn lọ pèpè sójú ọ̀nà Ọlọ́run kò sí lára rẹ̀ ìyẹn kọ́ ni wọ́n ń sọ gẹ́gẹ́ bí pẹ́ lòmíì náà tó máa sọ lénìí ń gbé ká ṣàdúrà ọjọ́ 3 fókù ká ṣàdúrà ọjọ́ 7 fókù ká ṣe 41 days kò sẹ́ẹ̀rí nínú ẹ̀sìn wa ẹ̀rí tẹ́lómi ò bẹ̀ bọ́ tọ́ pé àwọn ọ̀dájú èèyàn nígbà tó yẹ pọ̀pọ̀lọpọ̀ wọn ẹ̀rí mílíkì ni wọ́n máa ń rà lọ fún ya wọn pé tọ̀ ọyàn tó fóun mú rèé ìgbà kan wọ́n ní a má ṣàdúrà fókù kì í ṣe kí wọ́n ní ká má ṣàdúrà fókù ká ṣe ní ìlànà tẹ́ńtọ́lọ́wọ́n bá aláàfẹ̀sìn rán sí wa bó ṣe ṣe òun làwọn èèyàn ń sọ so ká jáde lọ ká sọ pé a fẹ́ lọ pèèyàn sínú ẹ̀sìn wa nínú àwọn nǹkan tí Islam là kalẹ̀ fún wa ni nínú àwọn ẹ̀rí tó sì jẹ́ ká mọ̀ òun náà ní pé Ànábì sallallahu alaihi wasallam sọ pé kí ni o la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi pé ẹnì kankan yóò ti dolùgbàgbọ́ òdodo títí tí ó fi jẹ́ pé nǹkan tó fẹ́ fórí ara rẹ̀ ní dáadáa ó fẹ́ fọmọlàkejì rẹ̀ nígbà táwa bá jẹ́ mùsùlùmí tá à ń fẹ́ ká kú lẹ́ni tí ó rí ọnu Ọlọ́run bá Allah lẹ́ni tí ó wà àlùjánnà Ọlọ́run bá báwo ni ó ṣe wá jẹ́ pé ara àwọn ẹni tí ò tí ì máa ṣe Islam tí wọn ò tí ì máa ṣe súnà nábì táwa sọ yí pé tọ ìlànà tí wọ́n ń rìn àwọn kan ń ṣègbìyànjú àti pé àwọn èèyàn sínú súnà sínú Islam àwa sọ pé à ń gbógun tiwọn eléyìí kò ń sọ̀rọ̀ tó dọ́gba kì í sọ̀rọ̀ tó dọ́gba so kì í sọ̀rọ̀ tí ó dọ́gba ọ̀nà tá a fi lè pe pẹ̀ tó ṣe ń pè Islam ṣe lọ́ranyàn fún wa pọ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí wọ́n sọ pé àwọn ló ń pèpèpè ìjáde yìí ẹ̀rí sẹ́ni tó fi ìyàwó tó súnmọ́ jù lọ lásìkò yẹn lẹ̀ ẹ̀rí tí ò sújà ní condition tó ṣe ń kó léwu fún ìyàwó ṣóun ni ó sọ wípé òun fẹ́ rántí ẹbí tí ò tí ì máa ṣe Islam dáadáa so ẹ jẹ́ á gbé àárín yẹn yẹ̀wò torí náà ìbéèrè mi tí n fẹ́ bi àwọn Sheikh wa òun náà ni wípé arákùnrin tẹ́ ẹ sọ̀rọ̀ rẹ̀ kó lọ jáde yíbò kan ti fún ìyàwó rẹ̀ lóyún lórí mímbàrí ní NTA Channel 10 ní Tẹ́jú Oṣù lọ́dún náà lọ́hùn tẹ́ ẹ sọ̀rọ̀ rẹ̀ yìí ṣé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ ni àbí àròsọ lásán lẹ sọ sá so tó bá rí bẹ́ẹ̀
Jama'atu Teblig tẹ̀yin náà tẹ́ wà náà àwọn tí wọ́n ń gbógun tì lánàá tá a bá wá ra àwọn ẹni tí wọ́n ń ṣàlàyé ń pa pé tọ́ in tẹ̀yin sọ lánàá táwọn náà wá ń sọ lé mi kò yẹ gbógun tó báyìí tó bá tiẹ̀ wá jẹ́ páhán táwọn fi ń sọ fẹ́ le jù yìí tẹ̀yin fi sọ lọ ìkọ̀kan náà lẹ́jọ́ sọ àgbékalẹ̀ lè yàtọ̀ wọ́n ní kọkùnrin réjò kóbìnrin pa àbí kóbìnrin réjò kọkùnrin pa kéjò ṣáà ti má sá lọ òdodo lòdodo máa jẹ́ èèyàn kan lé èèyàn kan ṣe kiri kan ohun tá a fẹ́ gbóyé tá a fẹ́ derive nínú ọ̀rọ̀ nǹkan ẹ̀hún náà ni pé òdodo rí irọ́ rí bí èèyàn kan bá sọ tiẹ̀ ń lé kókókókókó kí ni result ọ̀rọ̀ òdodo bí èèyàn kan bá sọ tiẹ̀ ń fúfú yẹ kí la fẹ́ yọ ńbẹ̀ òdodo. so torí náà inú mi ó dùn sá tẹ́ ẹ bá lè bá wa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí yí pé àwọn jàmáà yìí ẹ̀yin náà ti takò wọ́n rí dáadáa so wá dè ní báyìí sí ẹ wá ń takò àwọn ẹni tí wọ́n ń takò àwọn ẹni yẹn kódà débi pé ẹ̀ ń challenge wọn pé kí wọ́n jáde wá fún debate a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ onídìbéètì dé inshallah ṣùgbọ́n lórí ọ̀rọ̀ onídìbéètì dé èmi ò ní dojú ọ̀rọ̀ kọ yín torí pé kí ni Islam kọ́ wa bá a ṣe máa ń bá àgbàlagbà sọ̀rọ̀ so yín ń da ojú ọ̀rọ̀ kọ àwa ọ̀dọ́ tá a kún lórí Facebook tá a bá ṣà ń pariwo debate ọ̀pọ̀lọpọ̀ tó ṣe yín pé àkúkú mọ ohun tó jẹ́ ojúlówó ọ̀rọ̀ pétọ̀ báwo la ṣe dá sọ̀rọ̀ ẹ̀sìn àbí kí lẹ̀sìn gbé wá gan lórí nǹkan tá a fẹ́ dìbẹ́tì sọ̀pọ̀lọpọ̀ wà ọ̀mọ́ so ì ń bọ̀ lórí yẹn ṣùgbọ́n kí n tó lọ síbẹ̀ ìfẹ́ ká tún gbọ́ díò kan nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ọ̀yá tó jẹ́ àgbà nínú Teblig tẹ́lẹ̀ àmì astafurlah tó jẹ́ àgbà nínú TMC tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ tí àwọn náà sọ nípa ìbéèrè irú ìbéèrè tí mo ń béèrè inshallah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin àlùfáà wa Ọlọ́run bá yóò san yín ní ẹ̀san olóore lórí fídíò Sheikh Zikrullahi Shaafi'H hafidhahullah ra'ahu tí mo gbọ́ wọlé. Irú àwa yìí gbọ́dọ̀ sọ̀rọ̀ at this juncture. Inna lillahi wa inna ilayhi raji'un. Àwọn àfáà yóò lódodo. Gbogbo àwọn àfáà yóò wà reliable. Ó dùn mí tí mo sọ pé ó dùn mí ni pé tó bá ṣe pé késẹ́ẹ̀tì tí mo rìkọ́ọ̀dù lọ́dún náà lọ́hùn ó sì wà ní irú àsìkò tó yẹ kéèyàn gbé síta lélẹ̀ ṣùgbọ́n Ọlọ́run ọba onídéédé yóò jẹ́rìí lórí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àti gbogbo àwọn tí ó bá wà ńbẹ̀ lọ́dún náà lọ́hùn tí wọ́n sì lè rántí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ní ITP camp tí mi bá gbàgbé bóyá ní 1996 tó wáyé ní Federal Government College Ìjànikin ibẹ̀ lẹ́nìkan ti béèrè nípa Jama'atu Teblig ọdún náà lèmi kọ́kọ́ gbọ́ full detail nípa pé Jama'atu Teblig o èso ní súnà lẹ́nu àfáà Zikrullahi Shaafi'H náà fi ka 6 point náà fi kọ gbogbo ẹ̀ náà fi bẹnu àtẹ́lù wọn gbogbo nǹkan tó jẹ́ káwa jìnnà sí gbogbo àwọn ẹgbẹ́ ìkojú báyẹn lọ ọdún náà ni wọ́n sọ̀rọ̀ ṣíà ọ̀rọ̀ ṣíà ní fẹ́ sọ yìí yóò mú àwọn èèyàn rántí àfáà yìí Dr. Murtado Busiri tí bàbá náà jẹ́ lecturer ní Kwara State University báyìí wọ́n dá ọ̀rọ̀ ṣíà alẹ́ ńjọ́ náà lọ́hùn ọdún yẹn náà ni bóyá bàbá yẹn lọ sí Iran tó dé nínú àwọn tí wọ́n sáyà gbangba láti wá bẹnu àtẹ́lù ṣíà Sheikh Zikrullahi Shaafi'H wà ńbẹ̀ Sheikh Abatai Sani wà ńbẹ̀ àti afa Yabu Hasan ni wọ́n pè wọ́n ìyẹn ni Dr. Murtado Busiri tí wọ́n ṣetán ní Al-Mahadu Al-Arabi tírú wọn yìí bá wá ń bọ̀ ta nísìnyí wọ́n á máa sọpọ́tì Jama'atu Teblig musibatun. Naam. Mo lérò wípé ẹni náà àkórí ọ̀rọ̀ wọn òun náà ní pé fẹ́ jọmọ́ ìbéèrè fún àwọn Sheikh wa Zikrullahi Shaafi'H hafidhahumullah ìbéèrè náà lẹ́ni náà ń béèrè ní ohun tẹ́ ń sọ lánàá ó ti ń yàtọ̀ sí nǹkan tẹ́ ń sọ lénìí sá ṣé ẹ lè ṣàlàyé fún alẹ́kùnrẹ́rẹ́ ẹ̀rí tẹ́ ẹ rí
tó fi jẹ́ pé àwọn jamaatu Teblig wá di ìjọ tó ṣe yín pé lè ní à ń torí rẹ̀ bẹnu àbùkù lu àwọn tó ṣe yín pé wọ́n ń sọ nǹkan táwa ń sọ lánàá. Bákan náà kí n tó lọ síbi ọ̀rọ̀ àwọn tí wọ́n ń béèrè fún debate, mo fẹ́ fi àsìkò yìí pé àkíyèsí wa lórí irú àwọn ìṣesí báyìí. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá yìí táwọn èèyàn bá dé láti ibi ìkẹ́kọ̀ọ́, àwòrán tí wọ́n máa ń gbé dé fáwọn èèyàn òun náà ni àwòrán súnnà ànábì tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ń bẹnu àtẹ́lù lénìí. Àwòrán tí wọ́n máa ń gbé dé lélẹ̀ tégbé bá regbé tégbé regbé tó ṣe pé àwọn èèyàn tí wọ́n ń padà gba wá sí irú àwọn ẹni bẹ́ẹ̀ yóò di pé wọ́n yí bìrí, wọ́n ń tako súnnà ànábì. Kí ló ṣẹlẹ̀? Nínú àwọn ẹ̀rí èyí tó ṣe pé a ní nínú ìṣesí òun náà ni pé a rí nínú àwọn èèyàn bí ọdún mélòó kan sẹ́yìn, kódà àwa wà nínú àwọn ẹni tó ṣe pé tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ lọ ṣe wáàsí ní mọ́ṣáláṣí, a máa ń bá wọn pín àǹbìlì wọn. Ní àwọn ọ̀nàrìbù wa tó ṣe pé wọ́n dé ńgbà yẹn bí ọ̀nàrìbù sìmẹ́ǹtì àbí kinní kan gbà kan, so tó ṣe pé ńgbà tí wọ́n dé pẹ̀lú irùngbọ̀n, pẹ̀lú pé ṣòkòtò délẹ̀, pẹ̀lú wáàsí pé wọ́n ń lé àwọn èèyàn kúrò níbi ẹ má ṣe nǹkan tí ò da, eléyìí ni ẹ ṣe súnnà ànábì rè. Lójijì a rí pé tọ̀ àfáà náà dẹni tí ń ṣàǹfà àrùngbọ̀n, wọ́n dẹni tí ṣòkòtò wọn wọlẹ̀, wọ́n dẹni tó ṣe yín pàmò náà fi style tako súnnà. Kí ló dé tó ṣe yín pé táwọn èèyàn bá máa dé wọ́n ó gbójú ní súnnà dé, tó rọ́mọ̀ pé àwọn èèyàn báwo lèèyàn ṣe gbọ́ pé ànábì ló ṣe nǹkan yìí téèyàn wá fẹ́ tako ní mùsùlùmí? Báyọ̀ lèèyàn ṣe gbọ́ pé ìlànà ànábì téèyàn ó tako? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí là á máa ń ṣàlàyé fáwọn èèyàn. Tá a bá wá rí pé àwọn èèyàn wọ́n ti gba nǹkan yìí tán, ọ̀tọ̀ ní nǹkan tá a máa sọ. Tó yìí jẹ́ pé eléyìí nǹkan tí ò dáa ni, ìṣesí mùnáfìkí ni. Pé kéèyàn máa ṣe bí ẹni tó ṣe ń pé tọ̀ ohun téèyàn ń bẹ lórí rẹ̀ òdodo ni, kó ṣe ń pọ́tọ̀ ní nǹkan téèyàn ń bẹ lórí rẹ̀ gangan. Bákan náà nínú àwọn àkíyèsí tá a fẹ́ pè, nínú àwọn ẹni tí àwọn àfáà ń ṣàlàyé pé káwọn èèyàn jìnnà sí ìlànà wọn náà ni Ikhwanul Muslimun. Tá a bá wo àwọn Ikhwanul Muslimun yìí, a rí wípé ààrí kankan nú àwọn ẹni tí wọ́n jáde tí wọ́n ń tako àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ wọn yìí tó ṣe ń pé bóyá orúkọ ẹgbẹ́ wọn ni Ikhwanul Muslimun. Àní jamaatu TMC, àní jamaatu Teblig, àní jamaatu Tadamunu nínú àwọn jọmọ́ ẹlẹ́gbẹ́ òjẹgbẹ́, àní Ta'awunu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tá bá wo gba àwọn orúkọ tí mo dá kalẹ̀ yìí, a rí pé kò sí kankan nú rẹ̀ tó jẹ́ Ikhwanul Muslimun. Èé àṣẹ tá a wá ń gbógun ti àwọn ẹni tí wọ́n ń sọ pé nǹkan tí àwọn Ikhwanul Muslimun ń bẹ lórí rẹ̀ nǹkan tí ò dáa ni, ṣé Ikhwani làwa ni? So ní ti fẹ́ lò ń bẹ́ẹ̀ ni pé ká máa sọ bí tá a bá tò sí fáwọn èèyàn, kó má máa dàbí pé à ń fi ẹ̀sìn lu àwọn èèyàn ń jìbìtì, kó má máa dàbí yìí pé ohun tó jà lọ́dọ̀ wa òun ni ohun táwa dúró lé lórí, àwọn àlè ń mọ̀ bá nù tán káwa ṣáà ti máa rí wọn control. Nǹkan yìí pàtàkì fún gbogbo ẹni tó fẹ́ látùbọ̀tán dáadáa. Nǹkan yìí pàtàkì fún gbogbo ẹni tó fẹ́ bá Ọlọ́run Ọba rẹ̀ pàdé lẹ́yìn tí ò ní kábàámọ̀. Nǹkan yìí pàtàkì ká mójútó. Ṣé Ikhwani làwa ni? Torí pé àwọn kan náà ń gbà kan náà bí wọ́n ṣe ń sọ nìyí, nígbà tí wọ́n ń sọ̀rọ̀ pé tọ̀ wọ́n ń bọ́ àwọn sọ̀hábí ànábì, wọ́n ń takò àwọn sọ̀hábí ànábì, wọ́n ń takò àyá al-Qur'an nìkan, wọ́n ń ṣe gbogbo rẹ̀, táwọn àáfàá padà ń ṣàlàyé pé tọ̀ àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ nǹkan báyìí àwọn Ṣíà ni, wọn ò ní Ṣíà làwọn ń pinlẹ̀, ṣàìdé ni wọ́n gbaná jẹ pé ẹ bá ní Ṣíà ni wá Ṣíà àwọn náà ni wá. Subhanallah. Kí ló dé tá a máa fi tọ́ dúdú sínú tá a sì máa tu funfun jáde fáwọn èèyàn, tá a ní jẹ́ káwọn èèyàn mọ bí tá a tò sí? Torí tọ́lọ́run ẹja páyà túnbọ̀tán wa, nǹkan tá a bá ń bẹ lórí rẹ̀ ẹja sọ, so that ẹni tó bá máa nù látayé yóò ti mọ̀ pé tọ̀ nǹkan láwọn ń bẹ lórí rẹ̀ dé àwa mọ̀ tẹ̀lé wọn ni. Kò ní jẹ́ pé àwọn èèyàn ẹ̀rí wọn máa jẹ́ hujja lé wa lórí lálọ́kẹ̀yà wọn mọ̀ pé ọ̀tọ̀ ni tí wọ́n ń pẹ́ra fún wa àmọ́ ó pé nǹkan báyìí ni súnà ànábì ni wọ́n láwọn ń ṣe, ọ̀tọ̀ àmọ́ pé nǹkan kan ń bẹ tí wọ́n fi pamọ́ fún wa. Torí náà ká gbìyànjú nínú àwọn ohun tá à ń rí lásìkò yìí tó ń ba nínú jẹ́ òun náà ni pé kí ni o, káwa mùsùlùmí káwa jẹ́ni tí ó máa jáde lórí àwọn kan tí wọ́n máa ń pe àkíyèsí nípa nǹkan táwọn kan ń ṣe tí ò dáa, ká máa jáde lé wọn lórí bí ìgbà tá à ń jáde lé kèfèrí lórí. Ilẹ̀ Yorùbá ẹ̀ máa la wà téèyàn kan sọ Kùránì, gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde ẹ̀ máa jáde. Ilẹ̀ Yorùbá ẹ̀ máa la wà táwọn kan bẹnu àtẹ́ láwọn sọ̀hábí ànábì, ilẹ̀ Yorùbá yìí la wà àárí gbogbo ẹ̀yin àfáà tẹ̀ jáde kẹ́ ẹ jáde. Ilẹ̀ Yorùbá yìí máa la wà tó ṣe ń gbé àwọn èèyàn tí wọ́n ń sọ wípé kí ni o sọ̀hábí ànábì alátẹnujẹ́ ń bẹnu wọn, tí wọ́n ń sọ wípé kí ni sọ̀hábí ànábì dẹ̀dẹ̀wùrẹ̀ ẹni tó ṣe ń kó jẹ́ ọ̀dẹ́ ń bẹnu wọn, tí wọ́n ń sọ wípé sọ̀hábí ànábì
ẹni tó ṣe ń pé ó jẹ́ aláìlódodo ń bẹ́nu wọn. Ilẹ̀ Yorùbá yìí la wà téèyàn ti jáde tó ti ń sọ wípé kí ni o ọ̀rọ̀ ogun táwọn fẹ́ máa jà ń sìn kì í ṣọ̀rọ̀ ogun mùsùlùmí sí mùsùlùmí mọ́ àmì kì í ṣọ̀rọ̀ ogun mùsùlùmí sí kèfèrí mọ́ ogun mùsùlùmí sáwọn ahlu sunna ni subhanallah. Gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ jólóyè ńláńlá, ẹ̀yin tẹ́ jẹ́ wàsírí ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mufti ilẹ̀ Yorùbá, ẹ máa jáde ṣùgbọ́n rọ pé àwọn tẹ̀bílíìgì ò sí lórí sunna orí gbogbo yín ṣe jáde. Kódà ẹlòmíì sọ débi wípé ká sọ wípé òun gangan lọmọ ànábì gbígbà táwọn bàbá ti wá tí wọ́n gbé súnnà dé ńbò lẹ́yìn wà, àwọn bàbá wa tí wọ́n dá súnnà kalẹ̀ ńbò lẹ́yìn wà, àti wá mọ̀ pọ́mọ ànábì tún bẹ ńlẹ̀ Yorùbá náà. Bàbá ti mọ̀ ká lọ́ máa tẹ́tìrà gbogbo wàhálà àti ń fa èsì bí ìbáṣẹ́ pẹ́rẹ́. Lẹ́yìn tẹ́ wá dé lọ́sàn kan tẹ́ wá gbé súnnà dé ẹ lọ ṣe mẹ́dọ̀ ẹ lọ ṣe jẹ́ subhanallah. Kọ́lọ́mọ bá aláàkó ṣàmọ̀nà ẹnìkan kan wa. Ẹ dákun ẹ jẹ́ á ronú sí gbogbo àwọn nǹkan yìí. Gbogbo nǹkan lẹ fi jù wá lọ yín bàbá wa tá à ń pè sákèsì. Gbogbo nǹkan ẹ fọjọ́ orí jù wá lọ, ẹ fọ̀rọ̀ ọmọ ẹ fi jù wá lọ, ẹ fi làákàyè ẹ fi jù wá lọ, ẹ fi tòye ẹ fi jù wá lọ, gbogbo nǹkan lẹ fi jù wá lọ. Ẹ bá wa ronú sí i. Ajá tó rí ni lánàá tí ń jùrù tó wá dè ní tí ń gbó kí ló fà á? Òun láti ní nǹkan kan tí ń ṣẹlẹ̀. So yín sì fi àsìkò yìí náà ń fi pè wá ṣàkíyèsí lórí ọ̀rọ̀ wípé tí nǹkan kan bá kọ́kọ́ ṣẹlẹ̀ kó ṣe yín pé kí ni o a ti máa de àwọn ọmọ sórí Facebook. Tí ẹ ti rí àwa ọ̀dọ́ kọ́lọ́run bá aláàkó ṣàánú àwa ni o ọlọ́run ló lè ọ̀rọ̀ lè kásẹ̀ ńlẹ̀. Àkọ́kọ́ ni wípé kọ́lọ́run bá aláàkó ṣàánú fún wa. Tá a bá wo àwùjọ kódà tí wọ́n bá mú ìyá aláta àbí elépo àbí ẹlẹ́gùsí ẹni tí ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n wá ló lè ọ̀rọ̀ lè kásẹ̀ ńlẹ̀. Àkọ́kọ́ ni wípé wọ́n aṣọ ìṣe ní ìrọ̀rùn fún wa. Bákan náà ọ̀rọ̀ mi ẹlẹ́ẹ̀kejì nípa ẹ̀yin tí ẹ̀ ń béèrè fún dìbéètì lọ́dọ̀ àwọn àfáà pé dìbéètì ló lè yanjú ẹ̀ kíní kan kò lè kíní kan ló lè ọ̀rọ̀ lè kásẹ̀ ńlẹ̀. Àkọ́kọ́ ni wípé kọ́lọ́run bá aláàkó ṣàánú fún wa. Tá a bá wo àwùjọ kódà tí wọ́n bá mú ìyá aláta àbí elépo àbí ẹlẹ́gùsí ẹni tí ò mọ nǹkan kan pa ọ̀rọ̀ ẹ̀sìn tí wọ́n wá gbé kalẹ̀ pé gbọ́ ọ̀rọ̀ àwọn eléyìí tí wọ́n ń sọ̀rọ̀ yìí kó wá gbọ́ ọ̀rọ̀ àwọn eléyìí náà subhanallah. Ìyá aláta elépo bàbá fọgá ó mọ̀ pé nǹkan ju nǹkan lọ, ohun tó clear ni. Torí pé kí ni gbogbo ẹni tó bá ti ń bẹ lórí òdodo láyé yìí ọlọ́run bá aláwọ̀ ní ṣàì máa kúnru wọn. A sọ wípé bóyá àwọn olùmọ̀ kan náà ni ìmọ̀ pín sọ́dọ̀ wọn àbáwọn kan la ìmọ̀ kan pín sọ́dọ̀ wọn rárá, ṣùgbọ́n gbogbo ẹni tó bá ti ń bẹ lórí òdodo ọlọ́run bá aláà máa ń ṣàánú wọn náà. Káwọ àwọn sọ̀hábí ànábì àti ànábì nígbà tí wọ́n jagun Uhud ṣáà mọ nǹkan tó ṣẹlẹ̀ ká lọ wo ìtàn torí àsìkò. Ọlọ́run bá subhanahu wa ta'ala tòun ti báwọn olùgbàgbọ́ òdodo ṣe pọ̀ ọlọ́run bá aláà kún wọn lọ́wọ́ ràn wọ́n lọ́wọ́ ó ràn wọ́n ṣe ó sọ màlẹ́kà tí wọ́n jọ jagun àjàborí. So ká máa pariwo gbẹ́ dìbéètì ló lè yanjú ọ̀rọ̀ àwọn kan sá wọn fẹ́ dìbéètì subhanallah. Ẹni tí ò bá dé oko bàbá ẹnìkan rí òun ni ó sọ pé oko bàbá òun ló tóbi jù. Káwọn àfáà kan máa wá jáde pé a fẹ́ dìbéètì eléyìí ò túmọ̀ sí pé bóyá wọ́n ń sá fún dìbéètì ká lọ mọ̀. Àkọ́kọ́ ni wípé a rí pa àrínú àwọn àfáà tí wọ́n sọ wípé àwọn tí wọ́n dá ìjọ táwọn èèyàn yìí ń tẹ̀lé lẹ̀ gangan ni kán lọ pè wá tó máa fẹ́ ṣe dìbéètì. Ọ̀rọ̀ ńlá wà nínú ọ̀rọ̀ yẹn. Nínú àwọn ọ̀rọ̀ tẹ́mi fẹ́ jẹ́ ká ṣàkíyèsí ẹ̀ ni wípé a rí nínú àwọn tí wọ́n jẹ́ olóyè ilẹ̀ Yorùbá tí wọ́n jáde of recent pé kò sí nǹkan tí ń jẹ́ súnà láyé ànábì. Nínú àwọn àgbà àfà ẹlẹ́gbẹ́ náà ni wọ́n pé kò sí nǹkan tí ń jẹ́ súnà láyé ànábì sallallahu alaihi wasallam. Ok, ohun tẹ́ ń tẹ̀rẹ̀ láti sọ ni pé àwọn àfáà tí wọ́n ń sọ ń sìn pé ká ṣe súnà ká jìnà sí bídíà àwọn ni wọ́n dá súnà lẹ̀ fine. Now ẹ wá lẹ́ fẹ́ ṣe debate ẹ̀yin tí kì í ṣe ẹ̀yin lẹ dẹ́gbẹ́ tẹ̀ ń ṣe é lẹ̀ ẹ wá fẹ́ ṣe debate pẹ̀lú àwọn àfáà tó ṣe ń pẹ̀lú àwọn lọ́dá súnà lẹ̀ ẹ̀rí pápò sí ń bẹ́ nù yẹn. Àwọn tí wọ́n dá ẹgbẹ́ tẹ̀yìn ṣe é lẹ̀ tó yẹn náà mọ̀ pé ẹ̀yin kan lẹ dẹ́gbẹ́ yẹn lẹ̀ àwọn kan ń bẹ tó jẹ́ àwọn tí wọ́n dá ẹgbẹ́ yẹn lẹ̀ àtàwọn atẹ́yìn gbà pé tọ̀ àwa la dá súnà lẹ̀ àwa ló yẹ ká lè jọ ṣe debate. Báwo lẹni tí òun ṣe òun ló mú pìnlẹ̀ nǹkan wá tí ò fi fẹ́ bẹ́ni tó mú pìnlẹ̀ apá kejì wá tí ò fi fẹ́ bá ṣe debate kò ní yanjú nǹkan tá à ń fẹ́ kó yanjú ò ní yanjú. So àwọn ẹni tí wọ́n dá ìlànà tẹ̀yìn ń tẹ̀lé lẹ̀
òun lẹ gbìyànjú àti pè wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbà pé àwọn àfáà yìí ni wọ́n dá súnnà lẹ̀ eléyìí ní ó jẹ́ kọ́rọ̀ ọdún sọ torí náà àwọn ọ̀rọ̀ tí òfin ní yanjú ni pé tá a bá sọ yí pé àwọn eléyìí òun ni kán wá ṣe dìbéètì tó yìí jẹ́ pé gbà pé àwọn lọ́dá súnnà lẹ̀ táwọn tí tó ṣe ń pé wọ́n dá ẹgbẹ́ tẹ̀ ń ṣe yìí lẹ̀ wá fọwọ́ lẹ́rán síbi kankan dá ẹ̀yin ọmọ síta bẹ́ẹ̀ ni kẹ́ ẹ lọ ṣe dìbéètì ká gbà pé àwọn ti bí lọ́ borí àlàyé tá à ń ṣe mọ̀ wípé ọ̀rọ̀ ò ní yanjú látara pé ẹ̀wọ̀n ṣe wá bá àwọn ọ̀gá wa sọ̀rọ̀ wọn ṣe bá wọn tó ṣe ń pé wọ́n jẹ́ gúnná gbòǹgbò sọ̀rọ̀ tó wá jẹ́ pé àwọn kìnnì kan àwọn kan máa sọ bẹ́ẹ̀ ó dàbí ọmọ kékeré ni tí ń lérí ságbàlagbà kó ń fẹ́ bá gbàlagbà jà àgbàlagbà tó bá gbọ́n tó bá ní làákàyè kò ní torí ọ̀rọ̀ ọmọdé kó wá lóhun bẹ́ bọ́ta pé yá kò sí torí pé ọ̀nà méjèèjì òun náà ni ààyè fi wà fẹ́ni tó jágbàlagbà tó bá nà mọ́ yẹn ààyè ni fún ẹ̀yàn máa ní ṣèbò orí lọ́mọdé nígbà tó ti mọ̀ kóhun ó dààmú bákan náà tọ́wọ́n bá sì ná àbùkù ní fún wọ́n máa sọ pé ẹ̀rí ó yẹ ìyá ara rẹ̀ àwọn àgbàyà so ẹ lè expect pé àwọn kan tó ṣe ń pè yín gbà pé àwọn lọ́dá súnnà lẹ̀ kọ́ wọ́n ṣe debate pẹ̀lú àwọn kan tó ṣe ń pé kí ni o ẹ̀yin tó ṣe ń pè yín kọ́ lẹ dẹ́gbẹ́ yìí lẹ̀ ẹ lọ pé àwọn tí wọ́n dẹ́gbẹ́ lẹ̀ gangan gbogbo bíkíbi tí wọ́n bá wà tó bá yẹ pé òdodo lẹ́mọ̀ pé tọ̀ ẹ̀ ń bẹ lórí rẹ̀ ẹ pé wọ́n wá bákan náà nínú àwọn nǹkan tèmi ò fẹ́ nígbà tí debate bá fẹ́ ṣẹlẹ̀ nírò orí ọmọdé tèmi ni pé a ní ṣe lálábẹ́ ilé a ṣe inú tí yóò jẹ́ bí government approve yóò jẹ́ government approve ìjọba ó lọ́wọ́ sí ìjọba ó sì ṣòfin kalẹ̀ lórí pé tọ̀ ikọ̀ tó bá ti lè jẹ́ ikọ̀ tó jẹ́ pé òdodo òun lòdodo ẹ̀ ń hàn sáyé jùlọ òun náà la fẹ́ máa gbóhùn rẹ̀ nù lóyìí ikọ̀ ọ̀dà kejì tó bá jẹ́ pé tọ̀ kòró dodo mú wá tá a bá tún gbóhùn rẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ gbogbo ẹ̀ka yòówù kíjọ òun lè pèsè àtàwọn ọjọ́ míì náà tẹ́lẹ̀ka ìjẹ̀ka àtìmọ́lé ni wọ́n parí ayé wọn sí nínú àwọn nǹkan tá à ń fẹ́ wà lọ́ọ́ yọ̀rọ̀ tẹ́mi sọ èmi ògbẹ́nu àfáà kan sọ̀rọ̀ ìsì rẹpẹsẹ́ǹtì àfáà kan ìsì rẹpẹsẹ́ǹtì ìjọ ẹ̀ náà mọ̀ pé à ń ṣe ìjọ alámìírù àní chairman ọ̀rọ̀ tèmi lèmi ń sọ láwọn ohun tèmi wòye sí tá a bá ń fẹ́ debate bákan náà nínú àwọn nǹkan tá à ń fẹ́ tèmi ó rò pé yóò jẹ́ kí ohun tí ń rùn lẹ̀ yìí tán tó bá yẹ pé lójú ọ̀nà pé a fẹ́ debate àdebate náà ni ẹ̀rí tá a bá fẹ́ ṣọ̀rọ̀ debate ká jẹ́ kí mubahala wà ẹ̀rí ká jẹ́ kó jẹ́ pé tọ̀ gbogbo ohun tá a bá ń sọ ká máa fi làánà iṣẹ́ bí lé pé tó bá jẹ́ pé àwa tá à ń pàkè mọ́ ọ́ra pa ń bẹ lórí súnnà yìí ẹ̀rí àwa là ń bẹ lórí irọ́ làwa ń ta òdodo là ń pe àpèmọ́ra pa ń bẹ lórí òdodo fáráyé gbogbo bí dandan bí yìí ò tiẹ̀ ṣe pé gan ibi dandan bẹ́ẹ̀ ti máa ń parọ́ mọ́ lọ́wọ́ àtànábì rẹ̀ káwa máa sọ pé gbogbo bí dandan ayé àti tàlùkìyàmà kó máa bá wa tó bá yẹ káwa là ń parọ́ fáráyé nínú dìbẹ́tì tá a bá fẹ́ ṣe ni o pé tó bá sì jẹ́ pé àwọn ẹni tá à ń pè pé ẹ ṣẹ́rí kúrò níbi tẹ́ ẹ wà yìí ẹ ṣẹ́rí kúrò níbi tẹ́ ẹ wà yìí ẹ má jẹ́ apín yẹlẹyẹlẹ yìí ẹ jẹ́ àpadà síbi tọ́lọ́run subhanahu wa ta'ala fi àpadà sí i tó bá sì jẹ́ pé àwọn ni wọ́n ń bẹ lórí irọ́ tí wọ́n wá ń pin irọ́ lọ́dà òdodo fáwọn èèyàn gbogbo bí dandan ayé àti tàlùkìyà wọn pé kó máa bá wọn nínú àwọn nǹkan tá a ṣe tá a bá fẹ́ ṣe dìbẹ́tì nìyẹn tèmi rò pé ká fi kún tábọ́ tó máa fẹ́ ṣe dìbẹ́tì torí kí ó mélòó làwọn mọ̀ tá a ṣe dìbẹ́tì kílè náà jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ báwa là ń wà lórí òdodo àbẹ́yìn lẹ̀ ń bẹ lórí òdodo ẹni tí máa ń bẹ lórí òdodo nu wa kó má ṣe rí ọ̀nù tọ́lọ́wọ́n bá táyé àti tàlùkìyà wọn tó bá wá jẹ́ pé àwa là ń bẹ lórí irọ́ gbogbo ẹni tí máa ń bẹ lórí irọ́ nínú wa ìbínú sí Ọlọ́run Ọba Allah láyé nínú sàárì àti lálùkìyà ọmọ kó máa bẹ ẹni tí máa ń bẹ lórí irọ́ káfi kún dìbẹ́tì tá a bá fẹ́ ṣe káfi kún dìbẹ́tì tá a bá fẹ́ ṣe nǹkan yóò dojúrú Ọlọ́run Ọba Allah ṣàlàyé fún Ànábì sallallahu alaihi wasallam wa anna hadha sirati mustaqima kiri Ànábì sọ fún ojú ọ̀nà tèmi rẹ̀ tó tọ́ sójú ọ̀nà tànábì náà ló wá pín tó di TMC sójú ọ̀nà tànábì náà ló pín tó di tàdọ́múnú sójú ọ̀nà tànábì ló di tàámúnú sójú ọ̀nà tànábì ló di nasfat ló di kọ̀ríbù ló di gbogbo bá a ṣe pín sí yẹn lẹ́lẹ́ sójú ọ̀nà tànábì náà ni gbogbo eléyìí Ọlọ́run bá aláǹ ní kólù ìrà ànábì Ọlọ́run bá aláǹ sọ fún ànábì sàṣà pé wa anna hadha sirati mustaqim eléyìí lọ́nà tó tọ́ ojú ọ̀nà tó tọ́ fattabi'uhu ẹ̀yin mùsùlùmí ẹ tẹ̀lé wala tattabi'u subula fatafarraqa bikum an sabili ẹ má tẹ̀lé àwọn ọ̀nà yẹlẹyẹlẹ tó pín yẹlẹyẹlẹ káàkiri èyí tí ó wà mú tẹ̀rí tafarruq tí ó fi jẹ́ pé ìpín yẹlẹyẹlẹ ó ṣẹlẹ̀ sí ẹ má tẹ̀lé àwọn àfáà nígbà tí wọ́n ń ṣàlàyé nípa kí ni o
nípa ìtumọ̀ àyà yìí ẹ̀rí wọ́n ṣàlàyé débi pé kí ni asubulu tí Ọlọ́run bá subhanahu wa ta'ala ń sọ níbẹ̀ wọn náà ní kí ni o at-tafarruq yẹn ni pé ìpín yẹlẹyẹlẹ tọ́lọ́run bá ń kí wa ń lọ pé wala tattabi'u subula ẹ má ṣe tẹ̀lé ìpín yẹlẹyẹlẹ ṣojú ọ̀nà ànábì náà ní gbogbo ẹgbẹ́ tá àti ẹ̀fẹ́ mú nǹkan rẹ̀ mọ́ ṣùgbọ́n kò lè ṣe kó má ṣẹlẹ̀ torí pé ọ̀rọ̀ ànábì ni kò sì ní sọ̀rọ̀ fẹ́nu la yantiqu 'anil hawa Ọlọ́run subhanahu wa ta'ala ní kó sọ fún wa pé ìjọ Islam yìí ń bọ̀ wá àwọn ọmọlẹ́yìn mi ń bọ̀ wá pé sí 73 sets ànábì sọ̀rọ̀ ní kullu finnar kulluha finnar gbogbo wọn ni ó wọ̀nà illa wahida àfijọ́ kan ṣoṣo ń bẹ wọ́n bí ànábì sallallahu alaihi wasallam léèrè pé àwọn wà ní oní man ana alayhi wa ashabi gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lórí nǹkan tí mo wà lórí rẹ̀ àtàwọn sọ̀hábà mi gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lórí nǹkan tí mo wà lórí rẹ̀ àtàwọn sọ̀hábà mi ṣé sọ̀hábà ànábì náà ní ń bẹ sọ̀hábà ànábì òun ní ń dá gbogbo àwọn subhanallah bọ́n ṣe pọ̀ tó yìí ṣe ìkankan nù wọn ìjọ tí wọ́n ní ìjọ kọ̀ọ̀kan táwa náà ń dálẹ̀ yìí ẹ jẹ́ á ronú sí i ẹ jẹ́ á ronú sí i nǹkan yóò ń sọ̀rọ̀ èpè kò ń sọ̀rọ̀ ebú kò ń sọ̀rọ̀ agídí gbogbo ẹni bá sì fẹ́ bẹ́ ebú gbogbo ẹni fẹ́ ṣépè gbogbo ẹni bá ń ṣe wallahi you are highly welcome torí pé kí ni àwọn ò mọ ohun tí ó jẹ́ sábàbí àlìjánnà tiwa ìmọ̀ bí alátara ìbú tiẹ̀ bí alátara ìpè tiẹ̀ bí alátara ìbàjẹ́ tiẹ̀ ní ó jẹ́ sábàbí àlìjánnà tèmi torí pé kí ni téèyàn bá lóun jẹ́ dáì gan tí ń pèpè èèyàn gbọ́dọ̀ máa fi ahọ́n tó le báwọn èèyàn sọ̀rọ̀ nípa pé kí ni èèyàn ń bú àwọn èèyàn àbí èèyàn ń ṣépè torí pé ìṣedéédé Ọlọ́run bá aláwo tó yóò tóbi lọ́jọ́ ń gbé làkìyàmà débi pé kódà kó jẹ́ pé sìn Ọlọ́run ló ń defend tó o bá bú èèyàn kan kódà kó jẹ́ pé sìn Ọlọ́run bá aláà ló ń defend Ọlọ́run bá aláwo gba ẹ̀tọ́ rẹ̀ padà lọ́wọ́ rẹ̀ fún ẹ ẹni tí tàbí sàṣàlà ń sọ fún wa pé fáwọn sọ àbí ànábì pé àtẹ̀rẹ̀dún náà mọ́lẹ̀ mọ́fìlẹ̀s ṣé ẹ mọ àwọn ẹni tí wọ́n jẹ́ aláṣẹdànù pé ẹni tó ṣe ń gbé kí ni ó bú eléyìí lọ́nà ẹ̀tọ́ kò lẹ́tọ̀ọ́ sí ibú ó ṣépè fẹ́lẹ̀ lẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí gbogbo iṣẹ́ olóore tiẹ̀ wọn máa kó fẹ́ nìyẹn lálùpẹ̀ ọ̀nà gbogbo iṣẹ́ ẹ̀ṣẹ̀ tiẹ̀ wọn ó dìrù wọ́ so you are highly welcome ẹ bá fẹ́ ṣépè ẹ bá fẹ́ bí ebú no problem Ọlọ́run ọba ò dáná lásán kò sì dá àlùjánnà lásán iṣẹ́ kan lẹ́yìn ó ṣe tí ó fi jẹ́ sábàbí ọmọ náà kọ́lọ́run ọba aláà kó má ṣe nìkan kan wá lọ́mọ náà iṣẹ́ kan náà lẹ́yìn ó sì ṣe tí ó jẹ́ sábàbí àlùjánnà fún yẹn kọ́lọ́run ọba kó ṣe nìkan kan wá lẹ́ni àlùjánnà torí náà torí àsìkò wa ẹ dákun àlàyé yìí ń fẹ́ kí àwọn sheikh wa Zikrullahi Shaafi'H kí wọ́n bá wa sọ̀rọ̀ lórí rẹ̀ bákan náà ní ìparí ọ̀rọ̀ mi eléyìí jẹ́ àkíyèsí fún gbogbo àwa tó ṣe yín pé àmọ́ bí tá a tò sí náà alùsùnnà lápẹ́ra wa ṣùgbọ́n àwọn gan à ń já ẹ̀sìn Ọlọ́run bá aláàlógún indirectly bí àwọn kan tí wọ́n jáde lẹ́nujọ́ mẹ́ta yìí tí wọ́n sọ wípé àwọn àfáà kan ní Saudi wọ́n sọ fún wọn pé kán lè máa gbógun ti àwọn jama'atu Teblig subhanallah ẹ páyà Ọlọ́run bá o ẹ páyà Ọlọ́run bá o torí pé kí ni kó má padà yá kó má jẹ́ pé ọ̀rọ̀ wa tá à ń sọ wọ́n padà lọ against àwa náà ṣe mọ̀ pé àwọn tá à ń sọ yóò mọ̀ pé irú èní ò wáyé wọ́n padà lọ against àwa náà tó bá dọ̀la táwa náà bá fẹ́ gbẹ́nu lódodo ọ̀rọ̀ kan ìbàjẹ́ kan tá a rí táwọn èèyàn ń ṣe tá a fẹ́ ṣe nkáàrú rẹ̀ wọ́n sọ fún ẹ má yà sọ̀rọ̀ rẹ̀ ó ti sọ pé wọ́n sọ fáwọn ni o ọ̀rọ̀ yìí ni wọ́n padà máa lọ against yìí tá a bá ra àwọn ẹni tó ṣe yín pé wọ́n ṣe kùdìẹ̀kudìẹ̀ àbí wọ́n ya aláṣejù nù wa a ní a lè sọ níta gbangba but pẹ̀lú ahọ́n wo kó máa jẹ́ pé yẹn lá máa jókòó tí lójoojúmọ́ lórí Facebook of recent ládùúgbò tó ń sọ pé yẹn kan àmírù sàràfíyà lámùkòkò gbogbo àwọn ọ̀rọ̀ yóò dà kí la fẹ́ gbà ń bẹ̀ nígbà tá a bá lè jáde láwọn tí wọ́n ń ṣèbàjẹ́ lórí bá a bá lè jáde kó wá jẹ́ pé àwọn tá a sì mọ̀ pé àwọn tẹ̀ sì súnmọ́ àwọn aráṣìṣe wọn níbì kan pé ibi bóyá wọ́n fẹ́ ṣàṣejù ni káwá máa jáde tì wọ́n bí ìgbà tá à ń jáde táwọn oníbi dé àgangan ìṣesí ẹja ṣe déédéé o ẹja sì fura ẹja sì fura kó tó dọjọ́ tó ṣe pé wọ́n máa lo ọ̀rọ̀ tiwa náà against tiwa láwọn èèyàn láṣejù sì láwọn èèyàn láṣetó gbogbo wa pé tán bọ̀tí ká máa wò síra wọn ẹni tó bá yẹn pé àṣejù ìṣesí tiẹ̀ ìṣesí tó yẹn pé tọ̀ a sì lè pé ká súnmọ́ ká pè sákìyèsí ni pé tá a bá wọ pé ká jáde yóò padà bí nǹkan tí ó kó bẹ́ sìn gbọ́dọ̀ kàn ní ká wá jáde ká máa bízì tí wọ́n gbogbo gbà débi pé àwọn máa sọ wípé àwọn àfáà kan wọ́n ń sọ fún wọn láti Saudi bí wọ́n máa gbógun ti àwọn jama'atu Teblig subhanallah àwọn náà sì ń kéwún Saudi ọ̀rọ̀ ń bọ̀ o kó má jẹ́ kí ọ̀rọ̀ owó padà di bí irú tàwọn ẹni tá à ń sọ yìí
ẹ̀rí kórí kọ́ má jẹ́ pọ̀rọ̀ owó padà di bí irú tàwọn ẹni tá à ń sọ yìí àbí kọ́rọ̀ wa gan má padà di tirú àwọn ẹni tá a là ń sọ̀rọ̀ wọn gan torí pé àwọn ẹni tá a là ń sọ̀rọ̀ wọn yìí gan tẹ́ ẹ bá rántí àwọn tá à ń sọ yìí àwọn àfáà wa tá à ń pè sákìyèsí àwọn tí wọ́n ń dá kinní lẹ̀ kiri nígbà tí kan náà àwọn àfáà wa kan jáde ńgbà kan nígbè tó ọ̀jọ̀ máa kàn wọn pẹ̀lú bí mo ṣe mọ̀ wọ́n tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ńpa wọn ẹ rí i pé àwọn táwa rò pé àwọn gbógun tìlé ni àwọn náà jáde ńgbà yẹn tí wọ́n sọ pé àwọn ń kọ disclaimer bákan báwọn ò lọ́wọ́ sí nǹkan tá a fà fẹ́ ṣe ẹ rí i pé gbogbo àwọn ẹni táwọn tó ń rí ní táwọn kọ́ ńgbà yẹn wọ́n ń lo as pé yes ọ̀rọ̀ wọn ti dojú wọ́n ń lo as power lórí wọn gbogbo àwọn tí wọ́n ń jáde ń sìn onítòmátò ẹlẹ́gùsí alálùbọ́sà oníkùkùmbà ṣe gbogbo àwọn ilé ìlú ẹ̀kọ́ lè máa jáde láwọn àfáà yẹn lórí ṣáwọn tó bẹ́ẹ̀ wọn tó bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá ti jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ wọn ní àrìnpọ̀ ejò ní jọmọ ejò níyà ẹ̀yin tẹ́ ẹ pera yín pé òdodo lẹ̀ ẹjọ́ ń pèpè sí tó bá ti jẹ́ pé ẹ̀yin fúnra ara yín ò gbọ́ra yín rẹ mọ́ báwo lọ̀tá ò ṣe ní gbẹ̀yìn wọlé báwo lọ̀tá ò ṣe ní gbẹ̀yìn wọlé ní ohun tó yẹ pé ẹ mọ̀ pé nǹkan tẹ́ni fẹ́ sọ ń pa àwọn ẹni òdodo náà ni bọ̀ látara pé àmọ́ ohun tí ń ṣe àwọn èèyàn lásìkò tá a wà yìí nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin àwa àtèèyàn ọ̀rọ̀ wa dàbí ọ̀rọ̀ olóṣèlú bíi ká sọ pé tọ̀ opposition party ni báwo ni ó ṣe wá jẹ́ òun ni ó wàá rí ìlú ṣe táwọn èèyàn ò fi máa ní àpáàtì lágbájá ló ṣe tó fi dà ọ̀nà tí ò fi rí ṣe á bàjọba rẹ̀ jẹ́ má jẹ́ kọ́rọ̀ wá dà báyìí ẹ má jẹ́ kọ́rọ̀ wá dà báyìí ẹ má jẹ́ kọ́rọ̀ wá dà báyìí torí náà ẹ jẹ́ ronú àtúbọ̀tán nídìí gbogbo eléyìí ká máa wá sórí social media àwọn àmírù amukọ sàràfíà amukoko àwọn kìnnìkan wallahi àníìdẹ̀ súnà ìlànà nábì òun ṣe ìlànà pé ká fọwọ́ rọmọ ẹni lórí ká wá gbá ọmọ táǹkù rárá ìyẹn kọ́ là ń sọ bọ̀ ká ní déédéé ká sì mọ ọ̀nà tá a fi pèpè kó má jẹ́ pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ wọn padà lọ against wa tó bá di lọ́la torí pé súnà làwa náà là ń pèpè sí ìlànà nábì là ń pèpè sí àṣe táwa arẹ́ ni tó ń pèpè sí ibi tá à ń pèpè sí táwa máa tó wà máa jẹ́ pé tọ̀ afẹ́ sọ dẹni yẹpẹrẹ níbi pé nǹkan tó ń pèpè sí gan yóò di yẹpẹrẹ tó sì jẹ́ pé nǹkan yẹn náà làwa náà ń pèpè sí èdè àìyedè ní òyera wọn àwọn kan náà àwọn pàpẹ mọ́ra sàlàfíyà àwọn kan náà ń gbé sọ pé àwa súnà ládúólé lórí àti sàlàfíyà àti súnà kí ni ìyàtọ̀ sàlàfíyà àti súnní kí ni ìyàtọ̀ so à ń fi àsìkò yìí pé àkíyèsí gbogbo àwa tó ṣe ń pé à ń ṣerú ìṣesí báyìí náà so kọ́lọ́mọ̀ bá Allah kó dákun kó ṣe ìdáyà rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa so à ń bẹ Ọlọ́run azza wa jalla ìwọ̀nba ilé ìta sọ yìí gbogbo yìí tí ò bá jọ bó ṣe yẹ kó rí látara sísọ rẹ̀ à ń bẹ Ọlọ́run azza wa jalla kó dákun ó wá lọ́tọ̀ èdè mi tí mo sọ àti àṣetán kọ́lọ́mọ̀ bá Allah kó má ṣe àmójúkúrò fún mi à ń bẹ Ọlọ́run azza wa jalla kó jọ nínú àánú rẹ̀ gbogbo yìí tá a sọ tó ṣe kò ń gẹ́ dáadáa kọ́lọ́mọ̀ bá Allah kó má ṣe ẹ̀san wá ní ẹ̀san rẹ̀ nípa ọ̀rọ̀ jọmọ́tò Teblig kì í ṣe nǹkan ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kì í ṣe nǹkan tó yẹ ká máa gbé bá a ṣe ń gbé yìí ní experience táwa gan ní bá a ṣe jọmọ kékeré yìí ní mọ́ṣáláṣí wa tá a wà yìí tí òun ṣọ̀rọ̀ pé kíní láti bí ọdún márùn-ún àbọ̀dún mẹ́fà sẹ́yìn tí máa rántí nígbà tẹ́mi máa stop àwọn jọmọ́ yìí bíbá yìí mo mọ ohun tí wọ́n bá mi fà lórí lílérí lórí wàhálà ìgbẹ́tọ̀ ayé ìwọ ìrẹ́ mọ̀súrù á ṣe kíní kan àkílẹ̀ á ṣe wallahi uqsimu bi rabbil Kaaba ẹni tó jẹ́ ọmọ olórí àwọn tí wọ́n jẹ́ tọmọ Teblig tí wọ́n lè dira àwọn abíbí ẹ̀mejì ẹ̀mẹ́ta ló ń pè mí gba imam ẹ má gbà wọ́n lágídí wọ́n sì láburú lọ́wọ́ wọ́n ní pẹ̀lú ògo Ọlọ́run bá kò mí yọ ọmọ bàbá náà lọ́hùn ní pè mí wallahi wọ́n ní wọ́n bọ́ lọ́hùn bẹ̀ so gbogbo àwọn nǹkan táwọn àfáà ń sọ kò ń ṣe pé bóyá nǹkan tó yẹ pé àròsọ ni débi pé wọ́n tún láwọn ó padà wá náà wọ́n sì padà wá ibi táwọn ti ń wá tí ń ṣọ̀rọ̀ 25 years ìwọ kan wá dé lọ́jọ́ kan wá sọ pé kinní kan nǹkan táwọn ń ṣe ó dá wọ́n gbógun tì mí àwọn bàbá wa tí wọ́n ní mọ́ṣáláṣí kọ́lọ́mọba alábàwà ṣàlékún dáadáa wọn nù sáré nínú àwọn tó ti lọ jáde rí dáadáa ni ọwọ́ yẹn ni wọ́n fẹ́ lò bàbá ló wá ń padà sọ pé ẹ má padà débí mọ́ o tẹ́ ẹ bá ti lè rẹ́rìí mú wá bí ìmáàmù ṣe sọ bọ́mọ yẹn ṣe sọ yẹn ẹ gbọ́dọ̀ débí mọ́ tẹ́ ẹ bá ti rẹ́rìí mú wá bọ́mọ yẹn ṣe sọ ẹ wá tẹ́ ẹ bá ti rẹ́rìí mú ẹ gbọ́dọ̀ débí mọ́ kó tó di pọ́lọ́mọba aláàfin ọ̀rọ̀ tí mo sọ ọdún márùn-ún àbọ̀dún mẹ́fà sẹ́yìn ìyẹn tún kọ́ à ń bára wa sọ̀rọ̀ ẹ̀sìn ó làbọ̀rọ̀ máa lérí síra ẹni ṣé tá a bá pa ni tá a bá kò láyé ṣé òdodo tàn láyé ni sáwọn tí wọ́n ń sòdodo tàn láyé ni kásì lọ́mọ gbogbo àwọn ìjọ yìí náà ohun tó wá tí ó padà lọ náà ni ó dàbí àwọn ọ̀ṣọ́ ilé ayé ni mọ̀tàrún dúníyà ẹ̀ríkẹ́ mọ́tò kan ó délé ni yóò jọjú yóò tún yá ọ̀la mọ́tò yóò tún di àbándán kínní bá ṣe máa ṣe tábì pàdé Ọlọ́run bá wa ni so gbogbo àwọn tá à ń dálẹ̀ yìí yóò padà wọ̀ọ̀kùn báwọn ọjọ́ kéréje náà lánàá ṣe padà wọ̀ọ̀kùn táwọn tèmi tí wá dìde ohun tí ò ní tán láyé tí ò ní tán òun náà ni òdodo ọ̀rọ̀ Ọlọ́run bá tànábì rẹ̀ ẹ̀bẹ̀ Ọlọ́run bá dáwà jálà wọn bá yí tá a sọ ìkọlọ́run bá aláàmọ́ṣẹ́ ló ń sábàbí oríire fíìmù tí mo sọ
àti fún ẹnìkọ̀ọ̀kan wa tí atẹ́tí gbọ́ wa kọ́lọ́mù bá aláà kí wọ́n ṣe dáadáa fún wa gbogbo àwa tí a bá láǹfààní àti béèrè ìbéèrè tọ̀ ẹ ṣáà má béèrè ìbéèrè tó ní aláàfáà dé tó rọ́mọ kí ó là wá so a lè pè sí orí ẹ̀rọ tí à ń wò ní ojú àwò máwòrán yìí abẹ́lẹ́ wọn bá dàgbà jálà kó wọ́n ṣe fi àlùbáríkà sí ìtasọ̀ yìí subhanakallahumma wa hamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum. ẹ máa pe sunna ló lè ṣe o. Sunna ló lè ṣe. ẹ máa